àsìkò yìí ni wọ́n nídìí ní gbèríko omi ń wọ́n púpọ̀ báyìí tó jẹ́ pé ààwẹ̀ táwọn ẹlòmíì ń gbà pẹ̀lú omi orú ni wọ́n fi ń gbàwẹ̀. wọ́n ní kókókókó báyìí ni àágbóhùn agogo bẹ́ẹ̀ ni dùgbẹ̀dùgbẹ̀ ń ta kiri ìbíran dùdú bá wọ̀ lú tarúgbó tòmìdán ní ijó àtúndé lónìí ìjẹ́ ẹkúlé báyìí ni àkàrà lé ẹ̀rẹ̀ wà ń tìrọ̀ lábátírẹ́ tó tójọ́ méjì mẹ́ta láti báyìí ni àkírẹ ni ó kí gbogbo mùsùlùmí àti mùsùlùmá pò ń gbẹ ẹ̀mí wò rẹ̀ yóò sùn láṣẹ tẹ̀dùmarè lórí ètò àrà tó ṣe bẹ́ẹ̀ tó tún gorí afẹ́fẹ́ lówùúrọ̀ tòní tó ta pè ní ọ̀rọ̀ ìlú orúkọ mi ò yípadà o Ibrahim Alágúnmi náà ló kọ mi àtúntàrẹ́rẹ́ náà lè ṣe bẹ́ẹ̀ tẹ̀ tó ń gbọ́ ẹ ṣeun tẹ̀ tí máa ń darapọ̀ mọ́ wa ẹ gbọ́ ẹja ńlá òun ni ìwọ̀ mi tún gbé láàárọ̀ yìí ṣùgbọ́n ní ẹnu oníkàn báyìí òun ni àti gbọ́ pọ̀ ọ̀hún ẹ jẹ́ ká gbọ́ ohun tí àlejò wa ń jọ́ sọ àti pé wọ́n kọ́ dá orúkọ wọn fún ẹ̀yin ará ilé ẹ máa bá wa ká lọ. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Orúkọ tèmi ni ambassador Ambali Azeez láti Sàwọ́ àwọn ọ̀gá Mòrò local government tí mo jẹ́ sí fún ogun tí ń lọ ní Mòrò lápapọ̀ ní abẹ́ ìyá wa Ajá Mariam Ọmọ́táyọ̀ Abdulwasiu àti igbákejì wọn Àdára. A kí gbogbo ọmọ Kwara lápapọ̀, ọmọ ìlú Ìlọrin lápapọ̀, gbogbo 16 local government ti Kwara lápapọ̀, Mòrò lápapọ̀. A kí wọn pé ẹ kú ìyálẹ̀ta, ẹ kú ojúmọ́, ẹ káàárọ̀, ẹ kú ọ̀sán, gbogbo ibi tí ẹ bá wà, a kí yín púpọ̀. ẹ ṣeun àlejò wa náà ni wọ́n ti dárúkọ ara wọn tẹ́ ti gbọ́ yẹn àlejò wa ó rí pé láàrin dá àwọn ará adé lágara ẹ̀yin gẹ́gẹ́ bí ẹ̀sẹ̀ olùbánidámọ̀ràn pàtàkì fún alága ìjọba ìbílẹ̀ Mòrò ní ẹsẹ̀ kùkú kí ni tẹ́ ní fún àwọn ará adé lónìí? Àkọ́kọ́ ara mi ó rí bákan lónìí, ṣùgbọ́n kò lè má rí bẹ́ẹ̀ látàrí pé àwọn ògbóǹtarìgì ní Mòrò àbí Kwara lápapọ̀ tí à ń mu omi àmú wọn ní Mòrò lápapọ̀ àti Kwara lápapọ̀ àti ìlú Sàwó lápapọ̀. Àwọn méjèèjì wọ́n fi ilẹ̀ ṣaṣọ bora, ṣùgbọ́n a kí wọn pé aṣíwájú tí Ọlọ́run ní bàbá wa àwọn náà ṣaláìsí ní ìlú Sàwó, aṣíwájú wa ní Kwara àbí Mòrò àbí Sàwó lápapọ̀. Àwọn náà bàbá wa Lárógún, a kí wọn pé a kí gbogbo àwọn ọmọ pé wọ́n pàṣẹ ìdè, Ọlọ́run bá yóò jẹ́ kí ọjọ́ jìnnà síra wọn. A kí gbogbo ìdílé bàbá wa Lárógún, a kí gbogbo àwọn tó tọ́jú bàbá ti di àgbà nínú àwọn ọmọ ìlú tó sì jẹ́ aṣíwájú ìlú lápapọ̀. A kí kábíyèsí wa Balógun ọ̀rọ̀ Sàwó, a kí gbogbo àwọn olóyè lápapọ̀ pátápátá, olóyè lọ́kùnrin àti àwọn olóyè lóbìnrin, àti a kí pẹ́sidẹ́ǹtì ìlú Sàwó lápapọ̀, a kí wọn gbogbo ìrọ́jú. Ẹlẹ́ẹ̀kejì, a kí bàbá wa, a kí ìdílé Láí lápapọ̀, Honorable Láí tí bàbá wọn filẹ̀ ṣaṣọbúra àti ìdílé wọn lápapọ̀, bàbá wa tí àwọn náà filẹ̀ ṣaṣọbúra, àwọn bàbá wa jagun Mòrò ọ̀fù Ìsàwó lápapọ̀ sí Mòrò lápapọ̀, bàbá wa Wọlé Ọ̀kẹ́, a kí gbogbo wọn púpọ̀. A kí kábíyèsí wa lórí rẹ̀ náà, a kí gbogbo àwọn olóyè ìlú lọ́kùnrin lóbìnrin, a kí pẹ́sidẹ́ǹtì ìlú Sàwó lápapọ̀, a sì kí gbogbo kọ̀mínítì Sàwó lápapọ̀ lọ́kùnrin lóbìnrin pé a kú ìrójú o, Ọlọ́run bá yóò jẹ́ kí ọjọ́ jìnnà síra wọn. Àmín àmín. A sì kí gómìnà náà ìpínlẹ̀ Kwara Alhaji Abdulrasaq Abdulrahman Excellency, a kí wọn, a kí igbákejì wọn tí àwọn náà wá kí wa ní Mòrò ní nǹkan bí ìjẹta, igbákejì wa Káyọ̀dé Alábí, a kí wọn púpọ̀ pé wọ́n kórìn. A sì kí ọmọ ilé ìgbìmọ̀ asòfin bàbá wa Ali Ahmed, a kí wọn púpọ̀. A kí Honorable Soliu Lawal tí àwọn náà tẹ̀lé wọn wá, a kí Honorable kejì Alhaja Madina tí àwọn náà sojú Ìjẹ̀bà tí àwọn náà wá, a kí Honorable Soliu Lawal. A sì kí ìyá wa chairperson wa ní Mòrò, a kí wọn tí àwọn náà sojú tí wọ́n wá kí wa ní Sàwó, tí wọ́n wá kí bàbá Wọlé Ọ̀kẹ́. Mo kí gbogbo àwọn ẹ̀sìn lórí àwọn ẹ̀sìn wa náà tí wọ́n wá. Ọlọ́run ìbò ní jẹ́ ìlú ọba jẹ́ o. Àmín. Kó tó di pé a mọ̀ lọ síbi tí ń ṣẹlẹ̀ lẹ́sẹ̀ kùkú, a gbọ́ pé awuyewuye kan wáyé pàápàá jù nílé ẹgbẹ́
òṣèlú APC tó wà ní ìpínlẹ̀ Mòrò. Wọ́n ní àwọn kan wọ́n fapá jánu, wọ́n fọ́ àga, wọ́n da gbogbo ilé ẹgbẹ́, wọ́n dàrú. Kí lẹ lè sọ nípa eléyìí? ẹ ṣeun, kò lè má rí bẹ́ẹ̀, ṣùgbọ́n sẹ̀mí ń bi ọ́ lóògùn ọ̀rẹ́. tó ti èmi ní àdí àkáǹtì tí ń bọ́ ló bọ̀ láti kékeré mi, tí wọ́n bá mà pọ̀ sẹ̀mí mi ì ní fi ọ́ sínú, ìwà gbójú pé ìní kí ọmọ ní gbójú rẹ̀ síta. tí wọn náà bá wà fura ọ wà wò pé àǹbálẹ̀ àìsí kí ló dé tó fi mú tó ń kálábà yìí, tó bá ti kí mi ń sí ọgán ìwà sọ fún pé n ti ń ṣẹlẹ̀ tó sí ẹsẹ̀ tó sẹ̀mí nì, tó bá ti gbà póhun sẹ̀mí ó ti sẹ́nà ni. tí mo fẹ́ sọ fún gbogbo àwọn aṣíwájú wa ní Mòrò, àwọn là ń wò, àwọn ni gbogbo wa là ń wò, àwọn aṣíwájú olóṣèlú wa ní Mòrò à ń wò wọn lọ́wọ́ báyìí, torí bí irin bá jẹ tí ọba yó ìgbẹ́ lójú ó tì. ibi tá a bá dé yìí àwa náà nídìí gómìnà ní Mòrò àti Kwara North lápapọ̀. èyí ṣe pípa pé ọ̀tẹ̀ láfi ṣe ò kọ́ mọ̀jà fọ̀tẹ̀ sí, tí a bá fẹ́ kọ́ já mọ́ wa lọ́wọ́ wọ́n dáhùn tó lóhùn. tí wọ́n bá ṣera wọn wọ́n má jẹ́ ká pé à ń gbé sí social media ní àbá ń gbé sí ìkànnì. àwọn bàbá kan bẹ ní Kwara ńgbà kan, bó ti wà ní Mòrò bẹ́ẹ̀ náà ló wà ní gbogbo Ìlọrin lápapọ̀. tí ẹ bá rí i pé ọ̀rọ̀ ìjà yìí fẹ́ di wàhálà nílùú tí àwọn fáìsì wọ́n máa di pé wọ́n máa da ìlú, wọ́n wá ṣègbésẹ̀ lórí rẹ̀ ni pé ìgbésẹ̀ tí wọ́n gbé ni pé wọ́n wá láwọn pé apá ọ̀tún àtàpá òsì àpapá wájú àti àárín, wọ́n wá pè wọ́n pé kí ní ṣẹlẹ̀, wọ́n wá fi nǹkan kan kọ́ wọn lọ́rùn pé ìwọ yìí ò tó báyìí pé tó bá tó kù sí lórí ọ̀rọ̀ rẹ̀ nǹkan báyìí náà ni ó ṣẹlẹ̀ fún ọ. wọ́n dákun arọ àwọn aṣíwájú wa ní Mòrò àbí Kwara North lápapọ̀, à ń wo gómìnà lọ́wọ́ pé a fẹ́ nídìí láti Kwara North jẹ gómìnà. gbogbo àwọn kan tá a ti ń jẹ látijọ́ yìí àti lọ fún gómìnà, àwọn ní tí wọ́n wàá ràn wá lọ́wọ́ lórí rẹ̀ tó jẹ́ pé àwọn náà ó fi ràn wá lọ pé àwọn ẹni yìí dúró dáa, ẹ jẹ́ ká tètè tó láti sìn. tí a bá tó láti sìn yóò sì tó, ṣùgbọ́n tó bá wà mẹ́ni pé ìjà bá wáyé wọ́n dákun wọ́n má jẹ́ ká pé à ń gbé sí social media àbá ń gbé sí kinní kan. ẹ wo àgbà nínú olóṣèlú nígbà kan ní ilé mọ́ sọ̀rọ̀ bàbá Sàràkí, torí mo rí wọn pé inú àwọn tí mo gbé ọ̀dọ̀ wọn tí wọ́n nífẹ̀ẹ́ bàbá Sàràkí, à ń pe bàbá wọn ní Ìmúrùgbó Alájàgbọ̀n, àwọn ni wọ́n jẹ bàbá ẹgbẹ́ fá tó di pé wọ́n wọ ìfilẹ̀ Ṣàṣọbúra ní Mòrò lápapọ̀ lábẹ́ bàbá wa Sàràkí tí wọ́n kú. bí bàbá Sàràkí bá rí pé apá ọ̀tọ̀ ń jà apá òsì ń jà, bí bàbá Sàràkí bá wà nílùú Ìbò nígbà wọn kò tiẹ̀ sí fóònù tó báyìí gbà wọn máa búrò ní pé nǹkan kan ń dàrú, wọ́n wá gbéra, wọ́n wá yín àwọn olórí kọ̀ọ̀kan wọ́n wá gbé wọn sòdí, wọ́n wá lè bá wọn ní òru. bàbá Sàràkí máa parí ìjà ìgbà tí ètò aago 4 ìdájí bàbá Sàràkí ti wọ̀ sí ibi wọ́n bá wọ̀ sí. bàbá Sàràkí yìí ló yẹ ká máa gbogbo olóṣèlú tó lóun ò tara bàbá Sàràkí jáde, èmi ò gbà pé ò lè tọra bàbá Sàràkí jáde. ṣùgbọ́n tí bàbá Sàràkí ń ṣe ni pé wọ́n pe apá ọ̀tún wọ́n sì pe apá òsì, wọ́n pọkùnrin inú yín tẹ̀ ń jà, wọ́n pòbìnrin inú yín. bí ìjà kan lẹ bá ń jà nípa oyè àbí ipò kan, bàbá Sàràkí wọ́n wá pẹ̀tù sáwọ̀ ọ̀dà lámọ́yìn ọjọ́ tiẹ̀ náà kù díẹ̀ ó rí ipò bí báyìí, ṣùgbọ́n ipò ẹni mo fún ẹ tí bàbá Sàràkí ń sọ kí pẹ́nu ni wọ́n fi ń sọ, wọn ó ṣègbésẹ̀ kó tó di bí àárọ̀ pé yóò máa da ìlú rú. bàbá Sàràkí ò fìgbà kan fi fojú di ẹnì kọ̀ọ̀kan. a rí i pé 16 local government ti Kwara la wà láì kò bá tí bàbá Sàràkí ń ṣe ìgbésẹ̀ fún 16 local government ti Kwara. bàbá Sàràkí wọn ò mẹ́nìkan pé wọn lọ léèwé ni wọn ò lọ léèwé ni, wọ́n wà ní ọlọ́pọlọ yìí, wọ́n wà fura sí àwọn wà wò pé ọlọ́pọlọ lẹ́nu yìí, wọ́n sì fi mú fílẹ̀, wọ́n wà ní mo fún ọ nípò báyìí ibi kó fi lè mọ kárí ìlú ni láfi láwọn ọlọ́pọlọ. bàbá wa Odòláyé Àrẹ̀mú wọ́n ní àwọn ọkọ̀gbọ́n orí mi bí mi náà ò kàwé o, ọgbọ̀gbọ́n orí mi bí mi náà ò kàwé o, ìyé yàtọ̀ ọgbọ́n orí mà ló jẹ́ bàbá, òwe yàtọ̀ ọgbọ́n orí mà ló jẹ́ bàbá o, ọkọ̀gbọ́n orí mi bí mi náà ò kàwé. ní bàbá Sàràkí fi kárí gbogbo 16 local government ti Kwara. tí wọ́n bá ti rí pé bàbá Sàràkí dé wọ́n parí ìjà. owó tó bá yẹ kí bàbá Sàràkí wọ́n pín, bóyá wọ́n fún ẹnìkan ní 50,000 láì kò gbà náà, wọ́n wà fẹ́ ẹnìkan tí ń bí lọ wọ́n wà fún 100,000, ẹni tí wọ́n fún 50,000 wọ́n wà ní òun ni mo fẹ́ fún nípò báyìí, so faramọ́. tó bá lóun ti faramọ́ bó ti rí pé bàbá Sàràkí torí ọ̀rọ̀ owó náà wọ́n ń jà sí, bàbá Sàràkí ti fún ní owó tó lóun faramọ́ náà ní ète mu fún ẹ. bàbá Sàràkí ṣiṣẹ́ tọ̀ ni. mo rọ gbọ́ ẹ̀yin olóṣèlú wa kọ̀ọ̀kan tíjà bá ń dé ẹ má jà bara wa jẹ́,
àti àwọn àfáà wa kan bẹ tó jẹ́ pé bàbá wa àwọn àfáà nílọrin tí ìjà bá dé láàrin àwọn olóṣèlú, bàbá wa Kamaludeen Aliadabi Ọlọ́run bá wa kẹ́ bàbá, wọn ó dìde wọn ó pe bàbá wa àbá Adam Lágége, wọn wá pé àwọn olóṣèlú kọ̀ọ̀kan ẹ gbọ́dọ̀ jà mọ́, wọn ó sì rí pé àwọn rí parí. Kò ní jẹ́ pé a máa fẹ ìtàjẹ̀ sílẹ̀, àbá máa da ìlú rú, àbá máa fọ́ nǹkan, a máa ṣe gbogbo ẹ̀. Pé ṣe pé káyé pé tí bàbá Sàràkí ń ṣe òun kọ́ má fi di pé à ń tajẹ̀ sílẹ̀ ni. Fáǹsì òun kálukú kò síbi èèyàn tí wò lè ní tó. Bẹ́ẹ̀mi ti wà ní ìsìnkú láwọn fáǹsì tèmi náà, mo jẹ́ tálíkà Ọlọ́run ni. Kí ni fáǹsì tèmi ni pé gbogbo tálíkà mò ń súnmọ́ wọn púpọ̀ ju ẹ̀yin olóṣèlú lọ. Mo mọ nǹkan tí wọ́n máa ń sọ fún mi. Àmọ́ tí mo bá rí pé yóò dà lúrú tí wọ́n bá ní ẹ sọ, mi ò ní lè sọ láéláé. Màá sọ pé màá wá nǹkan ṣiṣẹ́. Màá wá pe àwọn tó wà ń kíárí pé àwọn àbí báyìí ò kábàáyé tí wọ́n ní ìṣẹ̀lẹ̀ ni. Èyí òun ló jẹ́ ká máa ṣe. Ẹ dákun, mo rọ ájà wa Ọmọ́táyọ̀ Abdulwasiu sí àpẹẹsẹ wa ní Mòrò fún ó pe àwọn ẹnì kọ̀ọ̀kan tí ẹ bá jà sí kó jẹ́ ká parí rẹ̀. Àwọn àgbà nínú àwọn olóṣèlú náà tó kù. Irú àwọn bàbá Wọlé Ọ̀kẹ́ yìí, àsìkò kan tá a lọ lè bá wọn bí n bá ń bínú lọ́wọ́ nílùú. Bàbá ò ní ṣe báyìí, wọ́n tó kù o. Ẹ dákun torí Ọlọ́run, ẹ bá wa sì gbésẹ̀ ní orí rẹ̀. Gbogbo à ń fọ́kẹ́nì yìí, ẹ má jẹ́ kó máa tẹ̀síwájú. Ká fi rí ẹ̀yìn rere ní Mòrò lápapọ̀ àti Kwara North lápapọ̀. Ọlọ́run ò ní jẹ́ ó bàjẹ́. Àmín. Ní báyìí nígbà tẹ́ ti ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí ohun tó ṣẹlẹ̀ ní Mòrò, kí wá ní ẹni kí ló tó ṣẹlẹ̀ ní ẹsẹ̀ kùkú tẹ́ fẹ́ kí àwọn aráàlú kí wọ́n mọ̀ lásìkò yìí? Alhamdulillahi rabbil alamin, alhamdulillahi rabbil alamin, alhamdulillahi rabbil alamin. Ọmọ Kwara tí mo ṣe alhamdulillahi rabbil alamin náà sí pé ọpẹ́ ni mo fẹ́ dá ní òní púpọ̀ fún gómìnà ìpínlẹ̀ Kwara Alhaji His Excellency Abdulrasaq Abdulrahman bàbá Ṣèdọ́là. A kí wọn púpọ̀ pé wọ́n kú iṣẹ́ ìlú. Gbogbo ẹnìkọ̀ọ̀kan mi bẹ́ẹ̀ nìkankan ìyẹn odi o, mi sì bẹ́ẹ̀ nìkankan sọ̀tá. Ní tí ọba ti ṣe sí agbègbè ìlú kọ̀ọ̀kan, màá nídìí máa ti rí àwọn aráàlú wa pè mí. Èmi ń jẹ́ gbẹnusọ fún gbogbo àwọn ará ìlú pé àwọn tálíkà Ọlọ́run lèmi máa ń súnmọ́ púpọ̀. Fún àwọn nǹkan tí ń lọ ní ìgbèríko kọ̀ọ̀kan, màá débẹ̀. Màá nídìí láti sọ pé kí ló ń jẹ yín yà níbi báyìí, á nídìí láti gbé síwájú gómìnà, á gbé síwájú àwọn tí gómìnà yàn, á gbé síwájú wọn. Àwa ti ń rí i pé iṣẹ́ tí ń ṣiṣẹ́ ní ẹsẹ̀ kùkú, kì í ṣe pé ká pé ìgboro nìkan ni gómìnà ń ṣiṣẹ́ fún. Ó ti wà ní ẹsẹ̀ kùkú káàkiri. A rí i pé gómìnà kan nígbà kan, gómìnà tí wàá náà filẹ̀ ṣàṣọbúra Alábí Lawal, wọ́n wọ ẹsẹ̀ kùkú lọ púpọ̀. Tí a bá débò mí nígbà nísìn, a bá pẹ̀ pé wọ́n kọ́ àwọn ilé ìwòsàn ìgbàlódé, wọ́n kọ́ kalẹ̀ nígbà kan, wọn ò rí parí. Wọ́n kọ́ ilé fíìmù, wọ́n kọ́ kalẹ̀ nígbà kan, wọn ò rí parí. A rí ìgbésẹ̀ pé gómìnà tá à ń gbé síwájú wọn pé àwọn wọ̀nyí tí wọ́n filẹ̀ yìí, tí àwọn olóṣèlú wa kọ̀ọ̀kan tí ó yẹ kí a máa ṣe ni pé tí ìjọba kan bá ti ṣiṣẹ́ kan tí ó fi ṣe tó kù tó bá rí pé kò rí parí, ká dákun ká máa tẹ̀síwájú. Táwọn aráàlú ń béèrè fún ni wọ́n ṣe ń bẹ̀. Gómìnà yìí wọ́n ń ṣe púpọ̀. Bí ọ̀pọ̀lọpọ̀ ibi tí ó jẹ́ ilé fíìmù ńgbà kan, àwọn bòmíì sì wọ́n sọ di ilé ìwòsàn. Èyí tó jẹ́ ilé ìwòsàn wọ́n ń parí ẹ̀. Àwọn ẹsẹ̀ kùkú kọ̀ọ̀kan làwa mọ̀. Sẹ́nẹ́tọ̀ kọ̀ọ̀kan, rẹ́ẹ̀pù kọ̀ọ̀kan, ọ̀nàrẹ́bù kọ̀ọ̀kan, kò sí èyí tí a lè dé ọ́fíìsì wọn láti wá pa àwọn sákèsì. Tí àwa bá pè wọ́n sákèsì, tó bá wù wọ́n wọn ò ṣe, tó bá wù wọ́n wọn má ṣe. À wá ń du ipò, à ń ṣe kínní. Tí ẹ bá dẹ́sẹ̀ kùkú gbogbo tó ń du ipò mú, tó ní láti ṣe kankan sí ẹsẹ̀ kùkú. Kọ̀ lásán bá ń sá ni, wọ́n kàn gbowó lọ́wọ́ rẹ̀ lásán ni. Ìgbèríko kọ̀ọ̀kan là á sì máa rí ìgbò púpọ̀. A rí i pé ní ẹnu lọ́lọ́ yìí, a pariwo fún gómìnà His Excellency Abdulrasaq Abdulrahman àti igbákejì wọn. A pariwo fún kọmíṣánná tó wà ń pa tómi. A pariwo fún kọmíṣánná NIG. A pariwo fún wọn pé àwọn ìlú kọ̀ọ̀kan wọ́n ń béèrè fún omi. Inú ẹ̀rùn la wà. Tí ẹ bá rí àwọn ìgbèríko, tí ẹ bá rí omi tí ẹlòmíì ń mu, ẹ fọwọ́ mérí pé kí leléyìí. Mo lọ sílùú kan jò ní tí kọmíṣánná ní omi wọn ti jáde o. Mo wá bá wọn jẹ èṣù lọ, mo wá jẹ èṣù, mo wá mu omi yìí. Àríjọ́ 5 ìgbádùn inú ọ̀run ló ń dààmú mi. Ó ti mọ́ àwọn náà la. Àwọn náà àwọn ọmọ tí wọ́n ó ṣe ni. A dúpẹ́ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Kwara Alhaji Abdulrasaq Abdulrahman. Wọ́n ti gbé àwọn omi sílùú kọ̀ọ̀kan. Omi tí wọ́n wá gbé yìí, kọ̀ǹfàmù omi ni. Ẹnjíníà tí wọ́n gbé fún ọmọ òun jẹ́ ẹnjíníà tó dákọ̀, àwọn ẹnjíníà tó yẹ ká mọ̀ lórí. Tí wọ́n bá ṣe sọ̀fíọ̀ kalẹ̀ nígbà kan, wọn ò ní débẹ̀ mọ́. Wọ́n kàn rí pé wọ́n á ṣe sọ̀fíọ̀ ni, iṣẹ́ ti parí náà nù.
òun ní débẹ̀ láti wá ṣe sọ̀fí ọ̀kọ̀ọ̀kan tí wọ́n ṣe lẹ́nu lọ́lọ́ yìí a rí pé ìlà ọjà àṣà local government wọ́n ti gbé omi Òǹsúlà láti gómìnà Abdulrasaq Abdulrahman láti fún wa lómi àti kọmíṣánná tó wà ń pa tómi tí a bá dé fàṣẹ tó jẹ́ pé ààrí náà mọ́ ní sàwọ́ èmi rọ kọmíṣánná energy àti gómìnà ìpínlẹ̀ Kwara àti gbákejì wọn wọ́n bá wà kan sí ìlú sàwọ́ yìí sàdédé máa pé wọ́n máa ṣe bàbá fẹ̀rùnú àfẹ́kọ̀jùṣẹlẹ̀ níbi ìjọba yìí tó bá di pààrà ló fẹ̀rùnú àbí wọ́n ń dí ojú ọ̀nà sẹ̀mọ̀ pé ó ti dẹ́ pé ń ba ìjọba àwọn jẹ́ kí ló dé ààrí náà ní sàwọ́ ẹ dákun torí Ọlọ́run àròyìn púpọ̀ èmi wá fẹ́ pé bàbá wa sẹ́nẹ́tọ̀ wa tó jẹ́ pé aláàánú mẹ̀kúnnù ni búrọ́dà wa bàbá wa Sọ́líù Mustapha Suraki of Ìlọrin kọ́ bá mójútó ọ̀rọ̀ omi tí wọ́n láàṣà àwọn agbègbè ìlú kọ̀ọ̀kan wọ́n ti kówé dé ọ́fíìsì yín àrò àti pé àwọn PA yín kọ̀ọ̀kan ẹ bá wa ṣe àwọn ìgbésẹ̀ àsìkò yìí ni wọ́n nídìí ní gbèríko omi wọ́n púpọ̀ báyìí tó jẹ́ pé ààwẹ̀ táyà lómi ń gbà pẹ̀lú omi orú ni wọ́n fi ń gbàwẹ̀ àrò bàbá wa Sọ́líù Mustapha a gbọ́ pé ẹlẹ́fọ̀n olómi ní fata náà ẹ jẹ́ kí omi wọn jáde ní fata yìí bí ẹ bá rí omi tó jẹ́ mọ́tòrásíbọ̀ mẹ́rin kò kárí wọn torí àgbègbè bí ìlú méje wọ́n á ṣe omi ní fata ìlú elépo tó jẹ́ àṣà náà mo wá rọ ọ̀nàrẹ́bù wa tó jẹ́ pé òun náà di alápá onírè ọ̀dẹ̀dẹ̀ jíwá mo fi bẹ̀ ọmọ ọ̀dọ́ ni ó dákun bá wa wá bẹ́ẹ̀ sì rí àwọn omi fún wọn ní elépo ẹ dákun tó lọ ní amálẹ́gbẹ́ ẹ dákun tó lọ ẹ bá wá omi bàbá Sọ́líù Mustapha Mustapha Sàgáyà Tọ́lá ní ẹ dákun omi yín ìgbà kan lẹ́sẹ̀ sọ̀fíọ̀ sílùú alùsẹ̀kẹ̀ bàbá ó tó sọ̀fíọ̀ méjì bàbá Sọ́líù Mustapha náà wọ́n láwọn ará èèyàn lọ́bẹ̀ wọ́n sì sọ̀fíọ̀ wọn ọ̀gbẹ́ omi òun dì sí omi lẹ́lẹ̀ ni wọ́n mu ní alùsẹ̀kẹ̀ bàbá ní àṣà local government alápá onírè ẹ bá wa ṣègbésẹ̀ ẹ bá wa fún wa ní omi ní alùsẹ̀kẹ̀ bàbá ẹ ti ṣe sọ̀fíọ̀ síbẹ̀ ó ti pé ọdún kan ẹ dákun torí Ọlọ́run omi lókù tí ẹ ń wá o nǹkan mẹ́ta aláàlú ń béèrè lọ́wọ́ yín báyìí ẹni tó bá fẹ́ jẹ ipò àwọn aláàánú kọ̀ọ̀kan wọ́n ń béèrè omi lọ́wọ́ yín wọ́n ń béèrè solar light ìlú tẹ́ bá rí pé solar wà mẹ́ àwọn agbésùnmọ̀mí gan máa ń fẹ́ rí sá látàrí pé aláàánú gbé bá ti gbogbo ẹ mọ́lẹ́yìn à wọ́n ó ti wò pé nìkan làwọn rí lọ́kọ̀ọ̀kan lójú wíńdò yìí ẹ dákun ẹ bá wa pín solar káàkiri gómìnà ìpínlẹ̀ Kwara ẹ dákun àwọn ìlú mẹ́ta kan bẹ tí wọ́n ti gbé sọ́dọ̀ yẹn ti ná àwọn ẹnjìníà wa kọmíṣánná energy ìlú Dàgbẹ́nù Òjù wọ́n béèrè fún solar 10 Òǹlẹ̀ Aró Òjù wọ́n béèrè fún solar 10 Alákàrà Òjù wọ́n béèrè fún solar 10 àwọn ẹnjìníà wọ́n ti wá bẹ́ẹ̀ wọ́n ti wá wọ̀n láti bí oṣù kan àbóṣù méjì báyìí àti rí kíní ẹ dákun nílùú Sàwó náà ẹ bá wa wá omi sí agbègbè kọ̀ọ̀kan kíní dáàmù wa tá à ń fi táǹkì dáàmù wa tó jẹ́ pé náà là ń bọ pọ́ǹpù omi sí ó ti kéré sí ìlú ti fẹ̀ gbogbo àwọn express Sàwó nísìn sáìtì tó wà mẹ́wọ̀n orí omi pọn bẹ́ẹ̀ bá lè mú mi wá náà kíní páìpù omi ò débẹ̀ ẹ bá wa fún ọ lómi kọ̀ọ̀kan àti ilé ìyáàlú náà kọmíṣánná energy wọ́n ti ní gómìnà ti ní káwọn ọ̀rẹ́ yẹn wá nípa solar light 10 nílé ìyáàlú tó jẹ́ pé Sàwó ward náà làwọn náà wà ẹ dákun àwọn solar light ẹ bá wa pín kódà àwọn tó bá fẹ́ kàǹpé òṣèlú tí ò bá sí omi ń bẹ ní gbèríko lásán bá ń sá ni ẹ bá wa ṣe empower tẹ̀ ń ṣe àwọn ará gbèríko láwọn ò rí àwọn kan ń gbọ́ empower ni empower tẹ̀lé sí fáwọn èyí bá ń béèrè owó lọ́wọ́ yín àwọn ò sì béèrè pé ẹ pín ráìsì fáwọn oúnjẹ Ọlọ́run ti ṣe oúnjẹ fáwọn àmọ́ omi yìí mo bẹ̀ yín sẹ́nẹ́tọ̀ kọ̀ọ̀kan rẹ́ẹ̀pù ni mo bẹ̀ gbogbo yín kọ̀ọ̀kan ọ̀nàrẹ́bù ni mo bẹ̀ gbogbo yín kọ̀ọ̀kan ẹ wo ọ̀nàrẹ́bù Sọ́líù Làwálì nísìn àti Alhaji Àmọ̀dínà wọn ò fi omi sí ní mòrò bómi kan bá bàjẹ́ báyìí wọn ó ṣègbésẹ̀ lórí rẹ̀ tí a pẹ̀sìn wa ní mòrò gbogbo bí ẹ ti ṣe lọ́tún ló sí kómi ọmọ wọ̀nyí náà ni arọ gómìnà ìpínlẹ̀ Kwara kọ́dà ọ̀tọ̀ Ọlọ́run fún tó tẹ̀síwájú nípa ọ̀rọ̀ mi wọn Ọlọ́run ò ní jẹ́ Kwara bàjẹ́ Kwara lápapọ̀ Nàìjíríà lápapọ̀ Ọlọ́run ò ní jẹ́ bàjẹ́ akíyín kú ọ̀rọ̀ ìlú a sì kí àwọn bọ̀dá wa iná tí wọ́n ń ṣètò ìlú Ọlọ́run ò ní jẹ́ bàjẹ́ iléeṣẹ́ yín Ọlọ́run ò ní jẹ́ jóná Kwara fana makana aliya ó kí bàbá kábíyèsí ọ̀rọ̀ Sàwó àti bàbá wa ọba ìlú Ìlọrin ṣéwù wàláwò yasùnká mínẹ̀nẹ́s ó kí kábíyèsí jẹ́bà adébára ọba jẹ́bà akíyín púpọ̀ pé ọ̀pọ̀ ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ Kwara ọba jẹ́ mòrò lápapọ̀ àṣà lápapọ̀ Nàìjíríà lápapọ̀ Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ o. àmín ẹ ṣeun àlejò wa ẹgbọ́ àmì jù báyìí lọ fún ti àárọ̀ ìlú ètò ìtàpè ní ọ̀rọ̀ ìlú oníyànṣe ọlọ́bẹ̀rẹ̀ sí ògbẹ́ tẹ́ bá wò ẹ̀sìn àdúgbò tẹ́ ti ń ra dátà tẹ́ fi ń wò wá kò ní tán bẹ́ẹ̀ láṣẹ tẹ̀dùmọ̀rẹ́ àárọ̀ lónìí
àtúbọ̀ lọ́jọ́ mi ọjọ́ rẹ̀. Ibrahim Alágúnmu ló sọ pé ó tún dìgbà kan náà.